ìran Yorùbá pẹ̀lú Ògùn. Ògùn pọ̀, ọmọ Yorùbá pẹ̀lú Ògùn, kí ló dé? Bí mo ti níran Yorùbá pẹ̀lú Ògùn yìí níṣẹ́ lómi ọmọ bínú ni ní ọmọ fẹsẹ̀ janlẹ̀ ní ọmọ léfùrù kọ́kọ́, kí ló dé? Fi wálẹ̀, àwa nìkan kọ́, gbogbo ọ̀nà náà ní sóògùn, fi wálẹ̀. Ìwọ náà kọ́, kí n tó lè mọ̀ pé òun bínú bóyá kọ́ bínú kó kànga. Àwa nìkan kọ́, bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà náà ní sóògùn lágbàáyé, kò sí ìran tí kì í sóògùn. Ìran Yorùbá, ọmọ Yorùbá pẹ̀lú Ògùn. Ẹlòmíì bá ti ń sọ yìí, ẹlòmíì máa ń sábà sọ̀rọ̀ lórí ẹ̀, kí ló dé tẹ́ ń àtàkì ìran Yorùbá? Ẹ fi wálẹ̀, ṣé wọ́n ń sanwó ẹ̀ fún yín ni pé kẹ́ máa àtàkì ìran yín? Àwa náà ò níbòmíì tá a lè lọ. Ìran kan ò sí lórílẹ̀‐èdè tá a jọ wà yìí, bọ́ọ̀ tí wọlé míngù pẹ̀lú wọn tó wọ́n dá ọmọ pọ̀ kì í sara wọn. Ìran Yorùbá, agbọ́n púpọ̀, agbọ́n nú agbọ́n lóde, a sì gbọ́ngbọ́n ká fẹ́ràn sẹ́nu káwàtì. Ọlọ́run kẹ́ wa púpọ̀ pẹ̀lú ọgbọ́n àyínnìke. Bó ti kẹ́ wa pẹ̀lú ọgbọ́n yìí, èyí tó kù ní ká bẹ lọ́hùn kọ́lọ̀ ń jẹ́ kí ọgbọ́n yìí kó gbé wa wà lè Jánnà, kọ́lọ̀ má jẹ́ kí ọgbọ́n yìí ó fi sọ wá dèrò ẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lérò yìí pé sọrí péèjì bá ti sí i, bóyá Facebook ni wọ́n ti ń wò mí àbí lórí TikTok. Ìran Yorùbá wọ́n pàtàkì ẹni tí bá ń bá tiẹ̀ lọ tí ó yà sáwọn. Téèyàn bá ń bá tiẹ̀ lọ, yẹn lè máa fi ọ̀rọ̀ Ògùn àbọ̀rọ̀ tí ọ̀dà bọnú wá sí pé ẹja yí padà eléyìí ọ̀dà. Àmọ́ ń gbà míì, ìmọ̀ lápá kéèyàn dájú ọ̀rọ̀ kọ̀ọ̀yàn pé lágbájá. Àwa Yorùbá ká tà paradà pé ìran Yorùbá ń lèmi náà. Àwọn ẹlẹ́kọ̀ọ́ ní hubbul watani minal iman. Kì í sàdísà Ànábì sallallahu alaihi wasallam o, wọ́n fi parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam ni, àmọ́rọ̀ tó nítumọ̀ ni. Ká nífẹ̀ẹ́ ìlú ẹni, ká pàtàkì ẹ̀. Ibi tí wọ́n ti dá wa, tọ́lọ̀ ń dá wa sí, ibi tí wọ́n ti bí wa náà ni wọ́n ti bí wa. Ìran tọ́lọ̀ ńlá ti jáde náà láti jáde. Èyí tó kù ni kí káwa náà wá bá ti gbẹgbẹ́ pé. Tẹ́lómi bá ń fẹ́ ká máa kọ́mẹ́ǹtì fẹ́fọ̀ òun lórí péjì òun, òun ni kó máa àtáàkì irú wa náà pé kí ló dé tẹ́yìn ṣe ẹ̀yin kan àtáàkì ìran Yorùbá, ṣé ìsìlámù ní ká máa àtáàkì ara wa ni? Ẹ fi wálẹ̀. Bẹ́ẹ̀ ni, kò sí ìran kan lágbàáyé tí aláburú tiwọn náà máa bẹ ọ wá lè sọ tọ̀ọ̀tọ̀. Torí pé ẹlòmíì àwa ní rí náà wò, àwa ní nàgà wò, dìmọ̀ bí bá ṣe àtáàkì irú wa sí, òun náà wà ní àdírẹ́sì yìí sùtáhùn pé ní táwọn ènìyàn náà ń ṣe lóòótọ́ lérí TikTok ni. Ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí lọ́wọ́ lórí TikTok, rí bólógùn ti pọ̀ láàrin wa ni, jójúmọ́ ni wọ́n ń jáde, ìṣẹ́jú every hour ni, ogun liver disease, eléyìí ni kidney stone, eléyìí ni blood disease, eléyìí ni cancer àkíníkà. Bí wọ́n ti ń pariwo, ọlọ́mọdéjẹmí àti yóò nípè níjà burúkú. Ó di jọ́ tí èèyàn bá nípè níjà kan tó mọ̀ pé àṣírọ́ ni wọ́n ń pa. Ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ogun, ó mọ̀ pé irọ́ ni. Ẹ lérí Facebook, mídíà túnà àṣírí. Ẹlẹ́bọ pọ̀ lágbàáyé, olóòṣà àwọn olóògùn náà wọ́n pọ̀ lágbàáyé. Ilẹ̀ India lèmi àti yín nígbàgbọ́ pé wọ́n máa ṣẹbọ. Lẹ́nu ìgbà tí mídíà dé, ó túnà àṣírí àwọn náà, kódà wọ́n mọ bókù wọn bá kú bá àti ẹ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀ àárí nínú orílẹ̀-èdè tẹ́mi náà ò tí ì dérí lágbàáyé ní India náà wà, China náà èmi náà ò tí ì débẹ̀ rí. A máa rí wọ́n gbé òkú wá, òkú wọn, òkú ìyá wọn, òkú bàbá wọn, wọ́n dáná sun. Ìgbàgbọ́ tí wọ́n nìyẹn o. Bẹ́ẹ̀ ni àwọn ará míì náà lórílẹ̀-èdè yìí tí wọ́n bá ń là wá gàrà, wọ́n sí page, wọ́n lè máa ṣàlàyé oògùn eléyìí typhoid ni, oògùn eléyìí manpower ni, oògùn eléyìí liver disease ni, oògùn eléyìí kidney stone ni. Àmọ́ kí wọ́n wá jáde kí wọ́n máa ní ìmọ̀lẹ̀ àwọn àgbà, tọ́pìkì tẹ̀lé bá ní gbogbo àgbáyé nínú oògùn. Ara ìran Yorùbá lẹ́ ti máa bá pàdé. Àṣírí bí èèyàn ti gba ògùn ẹni padà. Ìtúsílẹ̀ láti inú ogun ìdílé. Ẹ̀yin gbọ́rú ẹ̀rí ní gbogbo àgbáyé. Yorùbá create afẹnú nípa ogun. Ìyẹn ló bí lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbà táwọn àwọn abọ̀rìṣà, àwọn ẹlẹ́bọ tí wọ́n bẹ̀rẹ̀ sí àtáàkì mi gbàgbó lórí TikTok, gbàgbó lórí Facebook, gbàgbà. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bí n tí ń wí sí ń jọ wórówóró lójú tiẹ̀. Alhamdulillah, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Tó bá yẹ pé mídíà yìí bá mi láyé, mo bá wà nípò pé mo rí náà, Ọlọ́run fún mi láǹfààní kí n máa rí n tí ń lọ, but kí n má láǹfààní kí n gbọ́.
àbí kí n tiẹ̀ láǹfààní kí n rí náà kí n gbọ́ kí n má wà láǹfààní kí kó yìí ọmọ yé mi kí n yẹ olódo dépò pé kí n má lè dá sí yóò mọ̀ bà mí nínú jẹ́ o yóò mọ̀ jẹ́ bànújẹ́ ọkàn fún mi o but Ọlọ́run fún mi láǹfààní èmi náà lè dá sí ti tóbi rẹ̀ Ọlọ́run yìí tó kù ní kọ́lọ́jẹ́ ń bá àánú ẹ̀ pàdé bí bá ń ju ọ láà kọ́ máa ju ọ ìran tiwa náà ni àwa ní fojúlẹ̀ kíta ló bọ́wọ̀ bí n táwa ń sọ bá ká ọ la àmọ́ òórí náà rí àwọn èèyàn tí wọ́n ń lo ẹ̀ńtánìsì méjì ìran Yorùbá ẹni tí Yorùbá fẹ́ràn jùlọ ẹni tí Yorùbá ẹni tí wọ́n bá rí pé àwọn eléyìí àwọn afẹ́ eléyìí àwọn èsè àwọn ètè àwọn kan bá tí wọ́n lọ ní wọ́n yìí àwọn èyí dá sí ìsù kankan àwọn kan mọ́ àwọn náà ìyẹn àwọn yóò máa rí bí ẹni tí wọ́n àfọ́ torí pé tó bá ti dákẹ́ bí àìdá tiwọn ìyẹn ti bí kí wọ́n máa fi wọ́n náà lẹ̀ bí wọ́n náà bá ti ń sa àwọn kankan pé ẹ̀dá kan filẹ̀ ẹni tí bá ń kálá ni kò máa kálá ibi tí ń lọ jìnnà o máa bínú o. ìgbà tí mo sọ̀rọ̀ ní agbègbè tí mo kàn béèrè wípé ṣé nínú tọ́nà mi là ń mú wá ní àfọ̀ṣẹ Olúgbòhùn tí wọ́n kàn dáhùn sápáná wọ́n á bẹ̀rẹ̀ sí yàbàrà torí pé bí Ògùn tí mo lọ yìí ibẹ̀ ni Yorùbá tẹ̀ bàtì ọ̀nà tí Yorùbá tún wá tẹ̀ bàtì nípa lágbègbè Ògùn òní wípé mélòó la mọ̀ lágbàáyé mélòó ló ń kà wá akéré gan travel kódà Nàìjíríà yìí lásán wọ́ọ̀rìn láwọn ibì kan ń bẹ láwọn state Nàìjíríà yìí pẹ̀lú mọ́tò pẹ̀lú iná tó jìnnà ó sì rìnrìn 6 hours níbo la ti fẹ́ rìnrìn ẹ̀lẹ́ Yorùbá níbo ni síra àwọn mélòó gbogbo ẹ̀ gan ẹ̀wá wo bá ti mọ ẹ̀wá bá ti fọ́jú ẹ̀ pọ̀ ìgbà táwọn abọ̀dẹ̀sà náà rí pé ibi tí mo tọwọ́ bọ̀ yìí Ògùn bọ́bá ti ní ká sọ pé lè yóò sí lára ẹ̀ mọ́ ọ̀nà dínú ọ̀nà jẹ́ pinnu torí pé àwọn ibi tí mo fẹ́ tọwọ́ bọ̀ yìí Ògùn wò sàn òun ọ̀fẹ́ tó nǹkan kò fẹ́ tó nǹkan torí pé tẹ́ bá ti ń sọ̀rọ̀ nípa oògùn ìwòsàn kan liver disease ní o blood cancer ní o kidney stone ní o ẹlòmíràn wọn kọ eléyìí ò ṣe mí malaria èèyàn ó lè mọ kàn lè jáwé kan sí kejì ó lè mọ gbé sára lọ bẹ́ẹ̀ bí o bá ti láǹfààní àti rògùn but yóò bá wá tẹ̀bà tí bí oògùn èyí tán mọ̀ pé ó díjú tán mọ̀ pé kálukú ló ní ìpèníjà ẹ̀ ìyàn sínú ọ̀la àwúre òṣòlẹ̀ gbé wá kíá ìhun òṣòlẹ̀ téèyàn lè lò téèyàn fi rí 2 million láàrin ọ̀sẹ̀ méjì ẹ̀yin ní gbogbo àgbáyé ẹ̀yin rírú ẹ̀ lórí mídíà wọ́n mọ̀ yí pé kálukú òṣì pọ̀ gan bí àìsàn ṣe pọ̀ tó àtẹ̀mí àti Ọlọ́run dákun mọ́sálà wá ń bí àìsàn àmọ́ bó ṣe pọ̀ tó náà àìmọye àìsàn lèyàn lè máa gbé lèyàn mi pé bọ́lọ́run bá ní náà ní ọgbẹ́ mi ò ní kó mọ́ bá lọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀fẹ́ bó sì kú wọ́n á mọ̀ yí pé òkè lágbègbè tòsí Yorùbá náà wá tẹ̀ bàtì bẹ̀yẹn wọ́n sì mọ̀ pé owó ọmọ jáde ìmọ̀lẹ̀ àwọn àgbà wọ́n bá sì fún ọ bí ọba jẹ́ bọ̀bá kú ti kú ọmọ rò pọ̀ ṣiṣẹ́ náà ni wọ́n mọ̀ pé iye tó bá ti wò ó lè ná oògùn wòsàn wọ́n mọ̀ pé ibẹ̀ yẹn bọ́ bá ti rògùn lọ́wọ́ èèyàn bí yẹn bá ní ara máa ń ròhun bọ́ bá ti rògùn lọ́wọ́ ẹ̀ tí ò kó bẹ̀ lọ ọ ti dòpùrọ́ náà yọ gba bòmí lọ bàbá ti ní mi èrò oorun sùn tó bá ti lò láàrin ọ̀sẹ̀ kan tí ò rí ìyípadà dákun gbogbo tí mo fi ra àṣẹ ẹ̀wù náà ni ò nítumọ̀ yìí ọba ní máa ń pa wà ní bí ò bá ti nítumọ̀ ọ̀tògùn jẹ̀dí fún tòun ti bẹ́ẹ̀ náà tún yàgbẹ́ ẹ̀jẹ̀ náà ni ó ní àmọ́ bàbá ti lé wọn bá ní àṣírí ogun òdílé ogun bí yẹn ti gba ògbé ẹni padà bọ́ bá gbà padà bọ́ gbà padà ọ̀ lè mọ̀ bàbá yìí tó ń pè wọ́n pé bàbá mo ṣe lò ó mo lálàá kan mo wá bára mi ilẹ̀kùn wá ní ọ̀nà sí tánu lójú àlá Yorùbá agbègbè bẹ̀yẹn ni Yorùbá gbà wọlé nínú èèyàn ṣẹ́ni lẹ́yìn kéèyàn máa ṣiṣẹ́ ìjọba kọ́ máa ta epo àbí kọ́ máa ṣàwọn kankan téèyàn fi lè ọ̀nà tó tún yára ṣàwọn èèyàn dolówó nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá lẹ́tì máa rí ẹ̀ ní mọ́sẹ́ kan pàtàkì máa yàn yóò sì máa gun àwọn ọkọ̀ tó jẹ́ pé ẹni tí bá ń lagi lójoojúmọ́ ọ̀ lè gun ogun ní bí ogun ẹni tó fẹ́ gbogbo ẹ̀ padà ẹni tó jẹ́ ẹni tí àwọn àbọ̀dìsá wá jáde ṣe sọfẹ́ sọ wá di mùsùlùmí ni wọ́n wá àtàkì ànábì sàlám sàlám ànábì yín kọ́ tó náà ìwọ náà dáhùn eléyìí ànábì yín tó ní a máa pààyàn ńkọ́ gbogbo ń tẹ́ ẹ rí wọn jẹ́ èmi o àkọ́kọ́ náà tẹ́ ẹ bá fẹ́ disqualify ẹnìkan nǹkan kan náà lẹ́mọ̀ wí ń pa ẹ̀ tẹ́ bá qualify ẹnìkan sí pé ẹni rẹ ni àwọn kankan náà lẹ́mọ̀ mọ́ gbogbo ẹ̀yin disqualify pé ànábì sàlám kì í sòjì sí Ọlọ́run àfi kẹ́ ẹ máa wíwí kúwì náà kẹ́yìn sì máa jábọ̀ rìsà ẹnìkan èmi ò sọ pé kẹ́ ẹ gbà síláàmù ń túláàsì àmọ́ kájọ fọ̀lú wa yìí mọ́ Ọlọ́run gan ò fẹ́ ká